arákùnrin kan ó ń bẹ nílẹ̀ United States. Ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀, ó ti lọ bí ọdún 10 ní ilẹ̀ àjèjì. Èyí ìwé ìgbélù kò rí gbà, èyí iṣẹ́ ayọ̀ tó yẹ kó rí ṣe kò rí ṣe. Àṣé ìwé ẹ̀rí ẹ̀ ti jáde tipẹ́tipẹ́, èyí tí ayé gbẹ́sẹ̀ lé. Ó yẹ òun náà lẹ́nu, ó wá jẹ́ ẹ̀rí méjì nínú ọdún yẹn bí Ọlọ́run ti ṣe ìyanu ìwé ìgbélù ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìyàwó ẹ̀ tó ti wojú Olúwa tipẹ́tipẹ́, ó tún bí ìgbé lẹ́nu bó ṣe ti fúnra ara tiẹ̀ kò lè rò pé òun lè jẹ́ èèyàn mú tẹ̀ ti jẹ́ pé ọmọ ọba ni, ọmọ olórí ni, ọmọ Jonathan ni, síbẹ̀ inú aginjù ló ń gbé. Torí pé arọ kì í gbé inú ìlú, ṣùgbọ́n ní ọgbà tí Ọlọ́run ṣíwèé ìrántí kan, á fi ọwọ́ kan Dáfídì ọba. Ó ní ta ló kù tẹ́mi ò tí ì ṣoore fún, má ronú pé ara rẹ̀. Ó bí o ti dúró de Olúwa fún ọjọ́ pípẹ́, bí ipò àgọ́, bóyá ipò àbímọ, bóyá ipò àìríṣẹ́, bóyá ipò àríwé ìgbélùwà. Torí pé o ti dúró de Olúwa bí o ti ń gbé ètò ìlérí, ẹ̀rí ìyanu máa ṣẹlẹ̀. Ètò tí ẹ fẹ́ gbọ́ yìí ló ń wá sétí ìgbọ́yín láti ilé ìjọsìn CCC Christ Tower International Parish, Òkè Ìlágbè, Abẹ́òkúta. Èmi Ni Eri Kan ní àkànṣe ètò tẹ́ máa wò lójú ìwòran yìí ní gbogbo ọjọ́ Wednesday. Bí ẹ sì ti ń wò, àánú Ọlọ́run yóò máa ṣẹlẹ̀ láti ẹnu bàbá wa nínú Olúwa Prophet T.O. Bamsalam, bàbá oníyọ̀ bámbà. Lẹ́nìí ohun tí Ọlọ́run ká gorí ká fi bára sọ̀rọ̀ ni àánú tó ṣọ̀wọ́n. Kí la ń pè ní àánú tó ṣọ̀wọ́n? Àánú tẹ́nìkan ò lérò, ibi gíga tẹ́nìyàn ò rò pé òun lè dé, ṣùgbọ́n nípa àánú àti agbára Olúwa ọ̀run gbé yẹn débẹ̀. Àánú tẹ́nìyàn ò lè rò pé ó lè ṣẹlẹ̀ nínú ayé ènìyàn, bóyá ó wà nípò kan lónìí tàbí ó ti rò pé ò lè débi gíga kan. Olúwa ní kí n sọ pé má bànújẹ́, àkókò tá a wà yìí ẹ̀rí ògo àti ìyanu Ọlọ́run táyé rẹ̀ yóò fi nítumọ̀ ó máa ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Ohun tá à ń sọ ni pé ibi tá ò lérò, níbi gíga tí ọ̀run lè gbé ni dé, agbára àánú ńlá tí ò ní kọ́mítì tí ò sì ní ìgbìmọ̀ tọ́run máa ń gbé wa débẹ̀. Ẹ jẹ́ àtẹ̀lọ́wọ́ inú ìwé mímọ́ ìwé 2 Samuel orí 9 láti ẹsẹ̀ 7 àkọ́kọ́ àti ẹsẹ̀ 7. Kí ló sọ níbẹ̀? Ọba sì wí pé kò wá sí ọ̀kan nínú ìdílé Sọ́ọ̀lù síbẹ̀. Kò wá sí ọ̀kan nínú ìdílé Sọ́ọ̀lù. Kí èmi kí ó ṣe oore Ọlọ́run fún. Síbà sì wí fún ọba pé Jónátánì ọmọ mi kan síbẹ̀ tí ó ya lọ. Hallelujah! Ohun tá a sọ ni pé Mẹ́fíbóṣẹ́tì ọmọ Jonathan arọ ni nílẹ̀ Ísírẹ́lì, arọ kì í bá ọba jẹ́. Ìjà sí pé ènìyàn tí ayé ti gbàgbé tó ń bẹ nínú aginjù ayé, ṣùgbọ́n nígbà tí àánú dé, nígbà tí àánú fọhùn, àánú Ọlọ́run ó fọhùn lórí Mẹ́fíbóṣẹ́tì. Mo gbàdúrà ìwọ tó ń gbọ́ mi, àánú máa fọhùn ní ayé rẹ, àánú máa fọhùn lórí iṣẹ́ rẹ. Ní ilẹ̀ àjèjì tó wọ ayé, bóyá o tiẹ̀ ti gbàdúrà, o ti bèrè wájú Olúwa, ṣùgbọ́n ní wákàtí àsìkò yìí, nígbà tó ń gbọ́ ètò Èmi Ni Eri Kan, ẹ̀rí ìyanu, ẹ̀rí ògo tí ń fọrí débi gíga, ó máa ṣẹlẹ̀, ó máa ṣẹlẹ̀, ó máa ṣẹlẹ̀. Ẹ kàwé yẹn sí i. Dáfídì sì wí fún pé ó wí fún pé má ṣe bẹ̀rù, nítorí pé nítòótọ́ èmi yóò ṣe oore fún ọ. Èmi yóò ṣe oore fún ọ. Nítorí Jónátánì bàbá rẹ. Gbọ́ mi dáadáa, àwọn bàbá rẹ ti gbàgbé àdúrà lórúkọ Jésù. Àjọ àdúrà, ògùn àdúrà, ó máa kọ ẹ́. Ẹ̀rí àánú máa kọ ẹ́. Ẹ̀rí ọlọ́ máa kọ ẹ́. Ẹ̀rí tó gbàdúrà yìí, Olúwa àánú tí mi ò ṣọ́ fún, ibi tí mi ò gbìn sí ní ilẹ̀ àjèjì, Olúwa ló kéré fún mi níbẹ̀. Ó yẹ sọ́dọ̀ náà. Jehovah Jésù Kristi Ọlọ́run ìyanu, àánú tí mi ò ṣọ́ fún, ẹ̀rí tí mi ò lérò lórúkọ Jésù. Ó ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀. Jésù Olúwa wa, àṣọ nípa àánú Mẹ́fíbóṣẹ́tì, a ò lérò kó lè bọ́ bàjẹ́ torí pa àárọ̀ ni. Ó yóò wà nínú ìkòkò lẹ́nìí, o rò pé òní débi gíga, má ronú mọ́, ẹ̀rí ìyanu máa ṣẹlẹ̀, ẹ̀rí òkú máa ṣẹlẹ̀. Ìmọ̀ tí mo jẹ́ sọ, ó yóò dẹ̀ nílò àdúrà, ó yóò wà ní ìkòkò tí ẹ̀kọ́ kọ́kọ́ nọ́mbà ìsílẹ̀ náà ká tó máa tẹ̀síwájú 08056257900. Ohun tí mo sọ ni pé ẹ̀rí ìyanu ọwọ́ Ọlọ́run tí ń fọdí sókè, ẹ̀rí ìyanu agbára Ọlọ́run ó máa gbé ẹ dìde. Yóò wà nílẹ̀ àjèjì, oore tí ìwé ìgbélù ọ̀run máa ṣe fún ẹ. Yóò wojú Olúwa fún ọmọ ní ọ̀run máa ṣe fún ẹ. Ẹ̀rí máa kọ̀ ẹ́. Ẹ kàwé yẹn síwájú sí i. Èmi yóò sì tún fi gbogbo ilẹ̀ Sọ́ọ̀lù bàbá rẹ fún ọ. Oh yes, àwọn ẹ̀tọ́ rẹ èyí tó ti ń lépa láti ọdún pípẹ́ wá, àwọn ohun ìní rẹ èyí tí ayé ti gbà lọ, àwọn ibi gíga rẹ tó ti fọkàn sí, ọ̀run máa fọ́ra hàn. Ọ̀run máa fi lé lọ́wọ́. Ẹ̀rí máa kọ̀ ẹ́. Ẹ̀rí máa kọ̀ ẹ́. Gbàdúrà yìí, Olúwa
mi ibi agbára, ibi gíga, ibi ògo, kò sì wáyè fún mi níbi gíga. Ó yẹ sọ́dà dúró. Ọba Jésù Kristi Máíkẹ́lì mọ́, Ọlọ́run ọmọ wa yóò. Ó yẹ kó bí agbára wáyè fún mi níbi gíga. Ẹ̀rí ògo, ẹ̀rí àánú, lẹ́bùkọ̀ mi, lẹ́bùkọ̀ mi ní ilẹ̀ àjèjì. Jésù Olúwa wa. Sákì wà nílẹ̀ àjèjì. Ó ń bẹ nínú aṣálẹ̀ ilẹ̀, kò sí ògo fún, kò sí ìrètí fún, torí pé Ọlọ́run ti fi ilẹ̀ eré. Ṣùgbọ́n ní ọjọ́ yẹn, ó ń pinnu àti kúrò nínú ilẹ̀ àjèjì. Bóyá ibi tó wà, ó ti àti ròyìn pé ilẹ̀ ìlérí yẹn kọ́. Bóyá ibi tó wà, ó ti di aṣálẹ̀ ilẹ̀. Olúwa wípé ẹ̀rí máa kọ̀ ẹ́, ẹ̀rí máa kọ̀ ẹ́. Ó jáde sí Ẹ́síkì wípé má ṣe kúrò nílẹ̀ náà. Bíbélì wípé ní ọdún yẹn, Ísákì ó so, ó gbìn, ó sì kórè ní ilẹ̀ ìlérí tó wà. Ó máa kórè kó wọlé, ó máa kórè kó rẹ́rẹ́. Yọ̀rẹ́ máa dé. Ó jẹ́ ti là kókó kọjá, ó ti jìyà púpọ̀ lórí àti ní ibùjókòó. Olúwa ní kí n gbàdúrà fún pé láti ẹni náà ibùjókòó ògo egungun ìhà rẹ̀ ọ̀run máa pèsè ẹ̀fọ́, ọ̀run máa pèsè ẹ̀fọ́, àní ẹ̀rí máa kọ̀ ẹ́. Hallelujah. Bàbá sọ nípa ẹ̀rí, àánú máa ń bá ẹ̀rí ṣiṣẹ́ ni, láìsí àánú ẹ̀rí ò lè farahàn. Gbọ́ eléyìí, ìròyìn ayọ̀ kan ṣẹlẹ̀. Arákùnrin kan ó ń bẹ nílẹ̀ United States, ó ti lò bí ọdún 10 ní ilẹ̀ àjèjì. Èyí ìwé ìgbélù kò rí gbà, èyí iṣẹ́ ayọ̀ tó yẹ kó rí ṣe kò rí ṣe. Ó wá ṣiṣẹ́ bíi $11 per hour, $10 per hour. Ìgbà míì kò rí ṣe, ìgbà míì kò rí ṣe. Ó ti wà ní ogun yìí fún àyìnmọ́yé ọdún. Ṣùgbọ́n ní ọjọ́ tó bọ̀ wá pàdé lórí ẹ̀mí báyìí náà ni ìyanu tó ṣẹlẹ̀ ní pé a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, à ń gbàdúrà. Ìyanu tó ṣẹlẹ̀ ní pé àṣẹ ìwé ẹ̀rí ẹ̀ ti jáde tipẹ́tipẹ́, èyí tí ayé gbẹ́sẹ̀ lé láàárín oṣù méjì. Ìyanu láì sì ṣẹlẹ̀. Nígbà tí ẹ̀rí yìí máa ṣẹlẹ̀, ó yẹ òun náà lẹ́nu. Ó wá jẹ́ ẹ̀rí méjì nínú ọdún yẹn bí Ọlọ́run ti ṣe ìyanu ìwé ìgbélú ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìyàwó ẹ̀ tó ti wojú Olúwa tipẹ́tipẹ́, ó tún bí ìbejì. Ọlọ́run bàbá oníyà tún ti dé. Mo rọwọ́ rẹ̀ láyé mi o. Kábíyèsí Elédùmarè mo ti rọba. Mi ò ríru Jésù oníṣẹ́ ìyanu yìí rí o. Ó tún ti ṣèlérí ẹ̀ta ǹtagbá lọ́tẹ̀ yìí. Kìkì kó darapọ̀ mọ́ wa nínú ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀. Ìrè òkun Fortune of the Sea season 3. Ìgbàlà, ìtúsílẹ̀, ìwòsàn, ìbùkún, ìyípadà ọ̀tun àtàwọn oríire bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àǹfààní tourism tún wà fún wọn nínú ìpàdé àdúrà tọ̀tẹ̀ yìí. Ìwọ náà lè forúkọ sílẹ̀. Kájọ ìrìn àjò àbẹ̀wò àdúrà sétí òkun Àìfojì tá a pè ní Fortune of the Sea season 3. Ọkọ̀ ń bẹ láti ìrìn àjò àdúrà ọlọ́jọ́ mẹ́ta yìí ní gbọ̀ngàn ìjọ wa CCC Christ International Parish Ìlàgbé Òkèlàntòrò of Samuris bus stop Abẹ́òkúta Ògùn State. Àwọn ìránṣẹ́ Ọlọ́run láti Togo, Lomé, Benin Republic tó fi dé Cotonou àti wòlíì Táíwò Olúṣọlá Babsalam bàbá oníyọ̀ bámbà lọ́lọ́run yóò máa lò. Fortune of the Sea ìrìn àjò àdúrà ìṣòro àtafẹ́ ọlọ́jọ́ méjì yìí sí Àìfojì beach Badagry. Ó gbàdúrà ìyanu tá yóò lè gbàgbọ́, ìyanu tẹ́ni yóò lè gbàgbọ́, ó máa torí rẹ bẹ̀rẹ̀. Owó tí mo sọ yìí pé má ronú pé ara rẹ, má ronú pé ara rẹ, Ọlọ́run ò gbàgbé rẹ. Bíbélì wípé àwọn tó dúró de Olúwa a fi agbára fún wọn. Ó bí o ti dúró de Olúwa fún ọjọ́ pípẹ́, bí ipò àgọ̀, bóyá ipò àbímọ, bóyá ipò àìríṣẹ́, bóyá ipò àríwò ìgbélùwà, torí pé o ti dúró de Olúwa bí o ti ń gbé ètò ìlérí. Ẹ̀rí ìyanu máa ṣẹlẹ̀, ẹ̀rí ògo máa ṣẹlẹ̀, ẹ̀rí ọlá máa ṣẹlẹ̀, ayé máa bá ọ yọ̀, ẹ̀rí máa bá ọ yọ̀, ó máa débi àánú, ó máa débi ògo, ayé rẹ máa dára, ilé rẹ máa tòrò, ọ̀nà rẹ là, ọ̀nà rẹ là, ọ̀nà rẹ là, ó ṣàṣeyọrí, ó ṣàṣeyege, ó kú òsínpọ̀ àgọ́. Ohun tí mo sọ pé ẹ̀rí ìyanu máa ṣẹlẹ̀. Dáfídì ó jí ní òwúrọ̀ ọjọ́ yẹn ni ọkọ̀ Dáfídì ò balẹ̀, ó ní tó ta ló kù nínú ìdílé Sọ́ọ̀lù tẹ́mi ò tí ì ṣoore fún. Bí yóò tiẹ̀ ti wo ayé rẹ pé ayé rẹ ò tẹ̀síwájú, àwọn ẹgbẹ́ rẹ ti lọ nínú ògo, àwọn ẹgbẹ́ rẹ ti lọ nínú ọlá, àwọn ẹgbẹ́ rẹ ti lọ nínú ọlá, ó ń bẹ nínú àjèjì táyé ti ń retí kó o mú ògo bọ̀. Síbẹ̀ orí ni aṣálẹ̀ lórúkọ Jésù, ọba tó mú ṣẹlẹ̀ lómi jáde nínú aṣálẹ̀ ilẹ̀. Ògo rẹ máa fara o, ọlá rẹ máa fara o, ayọ̀ rẹ máa fara mọ́. Wọ́n ẹ̀bí àdúrà lórí tí mo sọ pé ẹ̀rí ìyanu máa kàn pé nọ́mbà yìí 08056257900 tàbí 08063176740. À ń sọ nípa agbára àánú tó ṣọ̀wọ́n. Tí àánú bá ṣọ̀wọ́n nínú ayé ènìyàn, ayé ti lè ro ènìyàn pé bóyá ọ̀tá tẹ̀ tí rò pé ò lè ṣàṣeyọrí mọ́, àti wọ aṣọ ogun wọ̀, àti wọ aṣọ ìpọ́njú wọ̀, síbẹ̀ ayé rò pé kò lọ sí ọ̀nà àbáyọ.
ọba tó pàṣẹ fún Mẹfibóṣẹ́tì nílẹ̀ Tóòmù tó wà ní ilẹ̀ àjèjì ó bẹ nínú aginjù ṣùgbọ́n Ọlọ́run ṣèwé ìrántí kan a pè wá sí ààfin nínú ogun tó wà ó máa wọnú ààfin láti inú ìpọ́njú tó wà ó máa wọnú ààfin ó máa bá ọba jẹ́ torí pé ìdùnnú Olúwa kì í ṣú Bíbélì wípé èmi yóò ṣàánú báwọn tẹ̀mí yóò ṣàánú fún àánú tó ṣọ̀wọ́n ó máa ṣẹlẹ̀ lórí ayé rẹ̀ ó máa ṣẹlẹ̀ lórí iṣẹ́ rẹ̀ ó máa ṣẹlẹ̀ lórí àánú rẹ̀ ó máa ṣẹlẹ̀ ẹjẹ́ tó gbàdúrà Olúwa àánú tó ṣọ̀wọ́n táyé ò lè gbàgbọ́ àánú tó ṣọ̀wọ́n tó ṣògo lórí ìdájọ́ ayé ó yẹ kó táyé mi bẹ̀rẹ̀ ó yẹ kó náà Jésù Kristi Michael wá Olúwa àánú tó ṣọ̀wọ́n táyé ò lè gbàgbọ́ nínú ìdílé tó wá ó yẹ kó bẹ̀rẹ̀ kó táyé mi 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 bẹ̀rẹ̀ Jésù Olúwa wa Mẹfibóṣẹ́tì fúnra tiẹ̀ kò lè rò pé ó lè jẹ́yàn mọ́ Mẹfibóṣẹ́tì kò tiẹ̀ ká àkókò ògókú rẹ̀ torí pé ilẹ̀ àjùmọ̀tẹ̀ ti jẹ́ pé ọmọ ọba ni ọmọ olórí ni ọmọ Jónátánì ni síbẹ̀ inú aginjù ló ń gbé torí pé arọ kì í gbé inú ìlú ṣùgbọ́n ní ọgbà tí Ọlọ́run ṣíwèé ìrántí kan á fi ọwọ́ kan Dáfídì ọba ó ní ta ló kù tẹ́mi ò tí ì ṣoore fún ní ìdílé Jónátánì já sí pé ìwọ lè rí kan lórí iṣẹ́ rẹ̀ ìwọ lè rí kan lórí ẹbí rẹ̀ ìwọ lè rí kan lórí ọ̀rọ̀ ìwé ìgbélú tó ń fàyẹ ìwọ lè rí kan lórí ìrìn àjò rẹ̀ tó dorú ìwọ lè rí kan ẹ̀rí ìyanu ó máa kọ́ ayé rẹ̀ ẹ̀rí ìyanu ó máa kọ́ ìdílé rẹ̀ bóyá ayé tẹ̀ ti kàn lórí ipò àgọ́ tó wà bóyá àwọn ẹgbẹ́ rẹ̀ tẹ̀ ti bímọ tó ń lé ọkọ ó sì wà ní ẹni tó ń wá ọkọ má bẹ̀rù Ọlọ́run àjíǹde ó máa ṣe ìyanu ayé rẹ ẹni máa kàn ẹ́ ẹni máa kàn ẹ́ ó máa rẹ́rìn ayọ̀ ó máa rẹ́rìn ògo ó máa rẹ́rìn ọlá ayé rẹ máa dára ọdún máa bẹ́ẹ̀ wò ọdún máa bẹ́ẹ̀ wò ó wà nínú ipò ìrọ́jú máa ronú pé nọ́mbà yìí 08056257900 tàbí 08063176740 ayé máa bá ọ yọ̀ ènìyàn máa bá ọ yọ̀ Ọlọ́run ò gbàgbé rẹ̀ wọ́n ní kó súnmọ́ Ọlọ́run wá wòlíì rẹ kàn tó bá ní wòlíì rẹ Ọlọ́run àti ara wòlíì rẹ àti ṣe ìyanu ayé rẹ bóyá tí kò tẹ̀ sóòtì ẹ̀yẹ wa ìwọ́n jẹ́ pé nọ́mbà yìí 08056257900 kájọ gbàdúrà àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì láti bọ́ Ọlọ́run ìrìn àjò Bíbélì wípé képe mi èmi yóò dá Ọlọ́run èmi yóò sì mú owó ibi ààyè ńlá ibi ààyè ògo láti yọ Olúwa ó máa ṣẹlẹ̀ ní ayé rẹ gbé owó rẹ lé Ẹlẹ́dàá rẹ ibikíbi tó bá wà. Bàbá Ọlọ́run àgbáyé ọba tí mẹ́ka tó bá bẹ ọba tó bá bẹ nígbà tá à ní símọ́ gbogbo àwọn ọmọ tirẹ̀ rè àánú tó ṣọ̀wọ́n àánú tó ṣògo lórí ìdájọ́ ayé lórúkọ Jésù Olúwa dáwọ́lé yín ẹ̀mọ́ dáwọ́lé yín Olúwa fọwọ́ kàn ẹ́ Olúwa fọwọ́ kàn ẹbí rẹ àwọn ọmọ rẹ yẹ tó rò pé ayé rò pé wọn ò ní ṣàṣeyọrí gbogbo àwọn ọmọ rẹ yẹ èyí tí Ọlọ́run fi fún ọ lórúkọ Jésù wọn máa yà á rí àmì ògo àmì ọlá tàbí mọmọba àmì ògo àmì ayọ̀ Olúwa ìfòrò ẹ léwọ́ lórí ẹ lọ ṣe rere nílé àjèjì tẹwà ẹ lọ gbógo jáde ẹ kó èrè wọlé ẹ kó èrè ayọ̀ délé gbogbo ìnira lórí ilẹ̀ àjèjì tó wà lórí ọ̀rọ̀ ìwé ìgbélú lórí ẹbí ni lórí ará ní ogun ní ìjì ní oyè dákẹ́jẹ́jẹ́ ẹ lọ rí ànúgbà ẹ lọ rí ọlágbà ìyanu kó ṣẹlẹ̀ ọkọ̀ yìí kó balẹ̀ kẹrẹ́ rí ayọ̀ nítorí pé èmi lè rí kàn. Arábìnrin kan ló wà nínú ipò ìlóyún àwọn ọmọ tó wà nínú ẹ̀yẹ wọ́n ti dòkú ó fi ọmọ náà bí obìnrin méjì ọkùnrin kan ẹ̀rí tí ayé máa bèrè pé Ọlọ́run rẹ̀ dà ó máa torí rẹ̀ bẹ̀rẹ̀ torí pé èmi lè rí kàn. Orúkọ tèmi ni Prophet T.O. Bausalam ìtìwọ ayé mọ̀ sí bàbá ní ọ̀bàǹbà gbogbo ènìyàn mo fẹ́ kẹ́ máa pàdé mi ní every Wednesday lórí ètò Casnati Sugar. ní láti ilé ìjọsìn CCC Christ Tower International Parish Òkè Ìlágbè Abẹ́òkúta. Bóyá ló mọ̀ gbogbo ẹ̀dá ló gbọ́dọ̀ ní pẹpẹ. ní gbogbo ọjọ́ Wednesday bí ẹ sì ti ń wò àánú Ọlọ́run yóò máa ṣẹlẹ̀. Jésù Olúwa wa. láti ẹnu bàbá wa nínú Olúwa Prophet T.O. Bausalam bàbá oníyọ̀ bámbam. wà á rí pé kí a tó yí orúkọ Jákọ́bù padà sí Ísírẹ́lì ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. tó sì ń gbé ètò yẹn ẹ̀rí ìyanu Ọlọ́run ẹ̀rí ògo Ọlọ́run ó máa kọ̀ ní every Wednesday torí pé èmi lè rí kàn.